Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ìsìnkú fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àǹfẹ́ ọ́ bóun wá. mo kí ọkùnrin nínú wa mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní ojú yín tí ẹ fi ń wò mí ojú náà lè fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà lè di èmi lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí àwọn nǹkan tí àgbédání tí a máa ń ṣe lọ́lọ́kun òjọ̀kan lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology lórí ètò yìí bákan náà a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí àtegbò láwọn kéékèèké fún àwa tí a bá nífẹ̀ẹ́ nǹkan tí Ọlọ́run dá a mọ̀ sí nature láti lo ewé àti egbò láti fi bẹ Ọlọ́run fún nǹkan tí ó ń ṣe wá bí jẹ̀dí bá ń ṣèyàn tó bá lo ewé àtegbò ó bẹ Ọlọ́run náà ni bí orí bá ń fọ́ ẹ tó lo ewé àtegbò ó bẹ Ọlọ́run ni bí inú run ẹ bó lo ewé àtegbò Ọlọ́run náà ló bẹ bí ọjà ò yá ó lo ewé àtegbò Ọlọ́run ló bẹ nítorí pé àlùjànnú kan ẹbọra kan kò ní agbára àti dá ó tiẹ̀ dá kọ́lọ́ ìwé lásán kò ní agbára láti ṣe àyàfi ọlọ́ọ̀ba tó dá gbogbo nǹkan ó dá gbogbo nǹkan létòlétò ó sì ṣàlàyé fún àwọn tó bá mọ̀ ọ́n bí wàá sì lò ó àmọ́ àwọn kankan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ máa kíyèsí lọ́rọ̀ ìwé àtegbò iṣẹ́ àlùjànnú wà tó jẹ́ pé tẹ́ẹ̀gán bá ti rí ẹ ti mọ̀ pé léyìí iṣẹ́ àlùjànnú ni àlùjànnú sì ní kọ̀yàn ní nǹkan àyàfi kó mọ́ fi gba nǹkan padà lọ́wọ́ èèyàn lórí àwa tó yẹ pé bóyá iṣẹ́ ò yá ọjà ò yá tàbí ìdíṣẹ́ kan la wà kò séré ń bẹ́ẹ̀ kàkà kéèyàn fi jèrè èèyàn tó ń jẹ gbèsè ni ẹ jẹ́ ká dánṣẹ́ tí mo fẹ́ ṣàlàyé wò fún wa ní òní ẹ jẹ́ ká dán iṣẹ́ lẹ́yìn tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní iṣẹ́ tẹ́ fi máa lọ láti lọ́mọ wá wa kú wá tí wọ́n ní nǹkan báyìí la fẹ́ lò nǹkan báyìí la fẹ́ lò nǹkan báyìí la fẹ́ lò fi Ọlọ́run bẹ̀ wá àwa tí Ọlọ́run bá gbà fún ẹ jẹ́ ká dán iṣẹ́ ìwò àní bá wọn wá kú wá láṣẹ Ìdùmarè àní bá wọn ṣẹ̀ṣẹ̀kúṣe nítorí pé bíyàn bá ṣẹ̀ṣẹ̀kúṣe dandan kó rírì kúrì Ọlọ́run ní jẹ́ kí a rírì kúrì ẹ wá rí bí a ṣe ń lo owó tí mo mú dání bí a ṣe ń lo 100 naira bí a ṣe ń lò fún iṣẹ́ àánú Asina bí a ṣe máa ń lò fún iṣẹ́ àánú àti Asina Ọlọ́run ní mú wa káwa náà ká máa ṣọ́ra wa tá bá ní Ọlọ́run sọ wa ká lọ́ mọ́ fi okùn ọ̀gẹ̀dẹ̀ ká máa fi gun ọ̀pẹ sọ́wọ́n pé yẹn ń wá wàhálà nìyẹn Ọlọ́run ní mú wa lóòótọ́ ilé ayé tá a wà yìí ta ni èèyàn fẹ́ gbọ́kànlé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ ayé tá a wà yìí ẹ rí i pé olúkálùkù kan ń sọ tiwọn mo fídíò kan ní àná ẹnìkan sọ pé jàǹkárìwọ̀ ó kó sí ẹ lójú ó ti pe pásítọ̀ méje ó ti pe àfáà méje ó ti pe wòlíì méje lórí jàǹkárìwọ̀ ṣe rí ibi nǹkan tó kọjú sí ẹnìkan ó lè kẹ̀yìn sí ẹlòmíì èmi ò ní nǹkan tó sọ kò right ó sọ débi pé wàá kàn ṣe sanitize ní wàá sanitize inú ilé ẹni wàá gbọ́n gbogbo jàǹkárìwọ̀ ọbẹ̀ ó ti tán
ọ̀nà méjì ni jàǹkáríwọ̀ kú sí. Bẹ́ẹ̀ ni, ọ̀nà àkọ́kọ́ bóyá èyí tó kàn jẹ́ pé aláǹtakùn ló ta sínú ilé. Ọ̀nà ẹ̀kejì, ayé ò ní fi okùn jàǹkáríwọ̀ kan fi dè wá tọmọtọmọ tayátayá. Ó possible ńgbà mi tó yẹ pé ibi tó yẹ pé èèyàn 50 gbà kọjá, ìwọ nìkan lè gbàbẹ̀ kọjá kí jàǹkáríwọ̀ kọ ẹ lójú. Ilẹ̀ Yorùbá la wà. Ilẹ̀ Yorùbá, lóòótọ́ ẹ lè ti máa ṣe iṣẹ́ jàǹkáríwọ̀ lóríṣiríṣi. Ìyẹn lè ti máa ṣe kó má tí ì ní, kó má rí solution. Ṣé rí ìlànà àwọn nǹkan kan wà tó yẹ pé téèyàn bá ṣe, wàláhì mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí. Wàláhì mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí. Kò ní torí pé bóyá à ń sọ ewé àtegbò. Àwọn ìlànà kan wà téèyàn bá ń ṣe, Ọlọ́run bá ń gbọ́ nǹkan tó ń jẹ́ jàǹkáríwọ̀ tó bá ti jẹ́ èyí tó jáburú bẹ̀ tó bá ti ń lọ ní ó máa yà fún ẹ. Bẹ́ẹ̀ ni, bó bá ti ń bọ̀ yóò máa yà fún ẹ. A ní sọ pé torí pé à ń sọ ewé àtegbò, a ní máa bára sọ̀rọ̀ nípa àdúrà. Ló fi jẹ́ pé gbogbo ẹ̀dá yálà Muslim náà Christian tẹ́ bá ti fẹ́ jáde kúrò nílé, ẹ gbìyànjú ẹ máa ṣe àdúrà. Nǹkan rìn gbòòrò, ewé àtegbò, ọ̀sẹ̀ tá à ń wẹ̀, èyí tá à ń sín, tá à ń lò, ó níbi tó lè dé. Wàláhì ó níbi tó lè dé. A ní sọ pé torí pé à ń sọ̀rọ̀ ewé àtegbò ká má bára sọ nǹkan tó ń jàdúrà. Ó níbi tó lè dé o. Ó níbi tó lè dé lára. Ẹ tún wá wo àwọn sẹ́mi wà tó jẹ́ pé tí ò bá bá kádàrá ẹ̀ mu tó bá ṣe, á tún máa fa nǹkan míì sọ̀rọ̀ nù ayé èèyàn ni. Bẹ́ẹ̀ ni, àwọn iṣẹ́ kan wà bẹ́ẹ̀ tó bá lò á tún máa fa nǹkan míì sí ọ̀rọ̀ lé ayé èèyàn. Òkè ń sìn aṣọ nípa àwúre. Ṣẹ̀bá àwúre máa ń wúre ni. Bẹ́ẹ̀ lómi bá lò ibi ló máa ń wú. Àwọn tó ti jẹ́ lówó láti for the past 4 years ago ni wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdúrà ò rí bẹ́ẹ̀. Mo sọ̀rọ̀ kan ní recently, that was last year. Mo ní ìlànà àdúrà tá a bá fẹ́ jáde nílé, ìdàkà kùrùsíyù tàbí aka bisimilahi tawakali alalahi lawala quwwata illa billah. Jí kí jàǹkáríwọ̀ burúkú wà lójú ọ̀nà. Mo fi Ọlọ́run búra. Wàláhì tàláhì summa billahi lẹ́zìláwa. Bí jàǹkáríwọ̀ burúkú wà lójú ọ̀nà, kó o tó débẹ̀ nínú kó jẹ́ pé ó ti já fúnra ẹ̀ tàbí ìwọ gan fara kó gan kí nǹkan kan ò ní ṣe ẹ́. Bẹ́ẹ̀ ni, ẹnìkan ti wá bá mi rí nígbà kan, ọ̀kadà lẹ́ni yẹn gùn. Ó fẹ́ fi evidence yẹn hàn mí. Ṣé gbogbo wájú ọ̀kadà báyìí ó kún fún jàǹkáríwọ̀ ni tó fi ń kó. Ó ní bó ṣe máa ń ṣe lójoojúmọ́ nìyẹn. Ó wá ní kò tí ì sí nǹkan tí wọ́n ti ṣe fún un kó fi fọ ọ̀kadà kó fi ṣe kínní. Gbà tó ti sọ débi pé kò sí nǹkan tí wọ́n ti ṣe fún un. Ẹ̀rù bèmí náà torí kò sí nǹkan tí wọ́n ti ṣe fún ẹ yìí. Bẹ́ẹ̀ mi náà bá ṣe tèmi tọwọ́ mi tèmi náà fún ẹ̀ sìn. Wá dé ọ̀dọ̀ ẹlòmíì wá ní òun náà ti ṣe fún mi rí, kódà the same thing ni. Àwọn tó dẹ̀ ṣe fún ẹ bọ̀ mi ò lè sọ pé wọ́n parọ́. Mo wá ní tọ́rọ̀ bá ti rí báyìí, mùsùlùmí ni ẹ́, o lè jókòó àdúrà oníbẹ̀ ni. Kọ́kọ́ lọ ṣe istighfar sí 70,000 yìí tó bá lè ṣe tán. Lẹ́yìn ìgbà yẹn tó bá ṣe tán, bá ti wá fẹ́ jáde ka nǹkan báyìí. Ṣé rí nígbà tó kọ́ ṣe ijọ́ kejì, ijọ́ kẹta, ijọ́ kẹrin ló ti ń rí àyípadà. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Nǹkan tẹ́mi kan fẹ́ mú jáde níbẹ̀ ni pé ewé àtegbò lílò lóòótọ́ ó níbi tó dé o. La máa fi sọ pé ẹlòmíì tó bá lo nǹkan míì tó bá gbé nǹkan wá kó tètè dé nǹkan yẹn mọ́lẹ̀, pé bóyá ó ṣiṣẹ́ àánú, ó ra àánú yẹn kó tètè dé mọ́lẹ̀. Ẹ máa sọ bẹ́ẹ̀. Ó níbi tó gùn lè rìn dé. Ibi tádùá bá dẹ̀ rìn dé, oògùn tí ẹ lè rìn ìdá 5 rú ẹ̀. Ẹ má jẹ́ kí nítorí pé à ń sọ ewé àtegbò. Wọ́n ní oògùn ló ní ọjọ́ kan ìpọ́njú, gbogbo ọjọ́ gbogbo nítorí ẹni. Ó níbi tó gùn lè rìn dé. Ó níṣẹ́ tí àdúrà lè ṣe. Tẹ́ bá kó méjèèjì náà pọ̀, wọ́n ní tí ológun bá ń ṣe oògùn tí àdúrà wá pọ̀, nítorí pé àdúrà ò dí oògùn lọ́wọ́, kò dí àdúrà lọ́wọ́, àmì méjèèjì ń ṣiṣẹ́ pọ̀ ni. Ó wá lè jẹ́ pé àdúrà ẹ̀ ló gbà. Ìgbà náà wá lọ kọ́ sọ pé ẹ̀yọ́ ní confam. Mọ́mọ́ mi ń sọ fún wa pé ìgbàkígbà tá a bá ń lo nǹkan, ẹ jẹ́ kí a máa gbàdúrà lórí nǹkan yẹn dáadáa. Ọ̀rọ̀ pọ̀ lórí èyí tí mo ń wálé níbẹ̀. Bó ṣe wálé nínú ló jẹ́ kí n sáré wá sọ mí báyìí, torí pé kò sí time fún mi. Mo ti sọ̀rọ̀ nípa bí a ṣe máa ń lo 100 naira pẹ̀lú ebóńbó ńgbà kan rí. Ìbòyí tó wà lórí fídíò yìí bẹ̀ tí ó dá mi lójú kó wà ń bẹ fún iṣẹ́ àánú. Eléyìí tí mo máa fún wa ní òní, wọ́n lójú rere la fi ń wo owó. Gbogbo àwa tí bóyá ń ṣiṣẹ́ ìjọba ni o, bóyá ń ṣiṣẹ́ iṣẹ́ níbì kan ni o, tàbí kó jẹ́ pé à ń tajà tàbí ṣe ọwọ́, àwa ń complain
ẹlòmíì gan kọ́ tó gbé iṣẹ́ 10,000 fún wa ti rojọ́. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe kìíní ìsílé instead of àwọn cream tó ń lò tó mọ tá fi pò mọ́. Ẹlòmíì ti lo cream ó kàn ń pupa ní fàwọ̀rajà ní kàn fine ní kò iṣẹ́ ò lọ kàn fìtìjú kárùn ní dààmú lágbára. Ẹ jẹ́ ká dán cream náà wò. Cream lélẹ́yìí ìpara ni tí Ọlọ́run dẹ̀ fi àlùbáríkà sí. Ẹ jẹ́ ká wá 100 naira. Ẹ wá rí 100 naira tá a fẹ́ wá tí a bá fẹ́ ṣiṣẹ́ kó pé dáadáa. Tá a bá fẹ́ ṣe kó pé dáadáa irú 100 naira tá a fẹ́ wá 100 naira tá a fẹ́ wá tí 100 naira yìí ẹ rí i pé nínú eléyìí tẹ́ bá wò dáadáa ẹ rí i pé 8 wà ńbẹ̀, that is 4272820. Èyí tá a bá ti rí 8 ńbẹ̀ ọlá pé mo rí 8 nínú eléyìí ló jẹ́ kí n mú tọ́pìkì wá fún wa ní òní. Èyí tá a bá ti rí 8 kò bá jẹ́ ẹyọkan kò bá jẹ́ bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ kò bá jẹ́ parí ẹ̀ ló wà kò bá jẹ́ àárín ló wà tí 8 bá ti wà ńbẹ̀ 100 naira la fẹ́ lò 100 naira yẹn la fẹ́ lò. Ẹ wá jẹ́ ká mú 100 naira yẹn ẹ jẹ́ ká lọ̀ kó kúnná kó di powder. Tó bá ti wá di powder tó ti kúnná dáadáa ẹ wá jẹ́ ká wá kíní ẹyin adìẹ tinú òróró yẹn ó jẹ́ kó jẹ́ ẹyin adìẹ tó bá mọ́ dáadáa torí èyí tí ò bá ti mọ́ ẹ lè rí tinú ẹ̀yẹn gbà. Tinú ẹyin yẹn gangan la fẹ́ lò. Tá a bá ti dà sínú cup ẹ jẹ́ ká fi síbi gbé tinú ẹyin ẹ jẹ́ ká pò pọ̀ mọ́ 100 naira yẹn. Ó di nǹkan méjì ẹ̀yin èèyàn mi ẹ má bá mi ká lọ. Lẹ́yìn tá a bá ti rí yẹn ẹ wá jẹ́ ká wá ewúro iyekeye tá a bá rí ẹ jẹ́ ká gbó omi ẹ jẹ́ ká fún dà sí. Ó di nǹkan mẹ́ta. Ewé rẹ́rìn kò bí díẹ̀ ẹ jẹ́ ká gbó ká fún omi ẹ̀ ká dà sí. Ó di nǹkan mẹ́rin ẹ wá jẹ́ ká dà sínú lọ́fíńdà tó bá wù wá ẹ jẹ́ ká dà sí ẹ jẹ́ ká ṣèkè papọ̀. Òróró àánú ni kò sí ìràwọ̀ tí ó lè lò kò sí ẹni tí ò bá lára mu. Ẹ jẹ́ ká ṣèkè pọ̀ bó wù wá kó jẹ́ pé èyí tí wọ́n máa ń tẹ̀ sára ni ẹ jẹ́ ká tẹ̀ tó bá dé wù ẹ jẹ́ ká dà sínú cream ẹ jẹ́ ká pò pọ̀ ká máa fi para. Ó dáa tá a bá dànù cream ká máa fi para any kind of cream tó ń lò bẹ́ẹ̀ jet cream ni èèyàn sábà máa ń lò fún bẹ́ẹ̀ o lè lò fún another cream tó bá lè pò pọ̀ mọ́ kó máa fi para tàbí kó fi ṣe pef kó máa fi sí ara. Ojú rere wọn fi ń wowó ẹnìkan kì í fi ẹyin sọ̀kò sọ́jà gẹ́gẹ́ báyìí là ń gbé ẹyin láṣẹ Ìdùmarè wàá rí tiẹ̀ náà ṣe nínú iṣẹ́ tó ń ṣe ni o tó bá níṣẹ́ lọ́wọ́ ni o ìwọ tó níṣẹ́ lọ́wọ́ tó ń lò ó tọ̀ èmi ò mọ nǹkan tí ó máa tẹ̀yìn ẹ lọ. Tó bá ní iṣẹ́ lọ́wọ́ ni iṣẹ́ ìdá fún tàbí ó ń ṣiṣẹ́ níbi iṣẹ́ kan tàbí ó wà láwùjọ kan àwọn èèyàn fẹ́ tiẹ̀ gbìyànjú ẹ̀ wò gbọ́láṣẹ Ọlọ́run abọ́ náà lọ pàdé lórí ẹ̀. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́nu èmi náà lọ́mọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìwé ìtayé màsíwé jẹ́ tó bá dìgbà mẹ́ta tó ń mọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé wa lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ ìkú fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà àti ṣàkíyèsí àti ṣe ó dàbọ̀.